Again on the stage is Chief Doctor Special Ofua and his Kpokpo, the jungle professor. He who single-handedly conducted a segmented research into the URHOBO language and culture with effect from 1956, and in the 60s started training orators to operate on a carefully designed pattern of ethics in order to propagate a language. Therefore, I remain the Eniru of URHOBO orators. Chief Dr. Ofua is the father of all the URHOBO orators. They have no professional mother. Any orator who does not recognize him as a father is an orphan who must go to stay in an orphanage. Orators producing cassettes should use their materials. An orator who produced a cassette which 10 materials and 9 are borrowed without express permission from the orators or the originators has only gone to the studio to sell his stolen goods. My good orators are follower and laid down ethics are like a careful driver who takes care of himself and also takes care of other careless drivers. Any orator who is bold enough to bite the breast that fed him, I give you time to change or face other orators in a cold war. Àwọn ọmọ ẹ̀jẹ̀ kú yọnu kúrú rẹ̀. Ọ̀bùnà arákìrì òvárò kú ọ̀gẹ̀nẹ̀ rẹ̀ ugbúgbèrè ọ̀rọ̀ màkó fún ọ. Ó sì kẹ́jẹ̀ kàzíza. Ìran àkójọ màá vùgẹ̀ra. Ìfàdálóso màrán yìí bíṣọ̀pù. Omi vugi popo. Ọ̀fọ̀ àvọ̀ ìwọ̀n rẹ̀ kẹtọ̀ta. Òkú fada wọn rẹ̀ kọ̀wẹ̀. Wòkìrì òwúrọ̀ mọ̀ rẹ̀ tọ̀ta. Ọ̀sẹ̀fù bọ́ mo wúrẹ̀ ukébrókọ̀ mieba. Mèwọ́n kẹ̀nà nà yẹn ní kó lè sọ ètò tàràwọ̀ dẹ̀kẹ̀ ṣìfẹ́ mú àgbùnà ẹgbẹ̀. Chief Power Onojete Erun Etota, Eugene Adego Idigu. Chief Igberi Ojiri of URHOBO Orators. Mije kwen okma vikuron yon area sama dawe cassette ama evi anyo wikibwine na jo bikrobo yon wiketota. Benko Rogara Kuboruma Nathaniel. Obagbara Tony Nakba Obi Wori Miyeron Wamijubio. Voice of Organ Obeku Miyeron Wama. Qualified orators have identified badge, identity card, registration number. He who has known is an orator operating like a car on the highway without particulars. Biakuro yivalo darubeleve nerak male jali vivo. Biakuro yivalo darubeleve nerak male jali vivo. Averi vidie mube akoke kwariunu. Iyokura kwavieleve notabutare. Avaga kalaru noko adamne mure. Uziga kwari ukugwe oje kaziza. Onagoma avoda Jacobu. Umewo pota velire ogene tara. Ubaru nakigu. Ogodoro veri umaro yupi. Hey! Ọwọ́kọ̀ oúnjẹ. Òṣèkùọ̀ kòkákòká èdè Kpokpo bèrè yẹn rẹ̀. Ediri Kpokpo bèrè yẹn rẹ̀. Ediri Kpokpo bèrè yẹn rẹ̀. Ruala kwa Novige Kpokpo Ubora Bolu Novige Ogene Lulu Akira Boda Novige Bolu Kuridio Kayu Yire Shari Bokwane Yao Bole Meta Butena Emnado Jayera
Ashari Bukwanaya, Bole Metabutila, Emlaro Jai, Emetari Bawa, Obama, Emetari Obaro, Idevi Bawa, Emetari Obitota, Idemule Mula, Uriavike Mulode, Akela Badara Vera, Bolo Kodido, Ayu. Bologana Makwa Golo Lidialaje. Bologana Makwa Golo Lidialaje. Ayo Mamuru, Ashare Rajuma, Uriave Galitowe. Ashare Wakala Korarelaye, Uriave Galitowe. Eyave Shari Mia, Igodo Kodamraye, Yavike Mulode. Akela badara vera bolo kodiyo ayu I use this opportunity to greet the Armed Forces, General Obada, Chief General David Ejo, President General UPO, General Dumuje, General Aziza, General Mujakwero. Jesus in Nazareth, your yesterday, Yatanorisu Akpejobi, Ukodiogbure, Alokukodiobu, Alavuko, a good leader occasionally descends to the level of the commoners to appreciate their problems. You have done a lot, we ask for more. Only the well-informed can inform the uninformed. Kwevole jakuye o mafuwaye kwana o. Kwevole jakuye o mafuwaye kwana. Anemure kuraye dekowaye. Omira gwaro jakuye temate yari kubo kaide noma. Dao kurira yale kuraya ka. Iroro jakuye daroma reya. Uriavike mulode. Akela badara vera bolo kodiyo ayu yira. Wadara bro luriave bowa kwana kwane wa peru ra de tayo. Wadara bro luriave bowa kwana kwane wa peru ra de tayo. Afaru robo juwe boleru wa koma aveka kwa kote. Ganesi oda ekiri yawe ayiwo yera kodene ravike mulode akera badara wega bolo kodiyo ayu ire. Ikwevo bero kwa be dari onorogu. Idari onoroku akpoye naje Ikwevori onoroku ba ideri mi popa Ojoro rakpo nero kareja Urabi kemulode Okera bodaro vega Olo korido Kayu Prince Asaboro, Managing Director Obeda Behori Sugele, Chief Ememo, Managing Director Rigam Group of Companies, Wari, Coca-Cola, Deisho Senoyo, Chief Sapele, Imoniruwe, Zonal Chairman, Nubeg, Bezin Sapele. We thank you for hospitality. Chief Barik, Ogbavire Ashinike, Ofakruno Jese, Ebanka. Barista Omono, Secretary General, Utu Community, a Pond Organizer, Chief Julius Jesa, MG, JJ Scott, Ogunuwari, Emege Nabubla Fare, Ana Iveye Rarofuraija, Koraka Jeko, Ayofo, Rasoswana, Anoni Darode,
Ana gbi moto ra ko baso moto na ko beruere igbowe no mefa ani da okokoko ari fẹ́ràn ekera boji iye iro jori we kiko yo wo kere mu ko eji je mo ebure kiko bobo ari rana ye ki peraja o je sari efefa ibi ga kiri bubleka iko kiro no bora iwo ri gbi mokunu e moro ye bugwe ije ko wa kwokwo kora e ka jepo agwo no to yo Ofua URHOBO re rataki lo kirita ko no dice que era yo re rataki lo kirita ko no dice que era yo agwo kiri yo wo ye popiro ba ko no pikuro da gbogbo ayé jáfe fúra kéré jáfe kọ́ ìbí kúra pọ̀ gbé. Lẹ́bi kébù lóde, ọ̀kẹ́ àbọ̀dá lọ́gẹ́gẹ́ òkúrò kòdìyó kọ́yó yẹ. URHOBO mọ́dà gbogbo àná járí kẹ́ o. URHOBO mọ́dà gbogbo àná járí kẹ́. Èrú dèjé gbogbo rẹ̀ ìmúlò rárí. Daru roboro kila kire mute ode blenu na bela wo se banu yale ogana de bi obi ya yeru rire uri abi ke mulode akela badaro mega oboro kodiyo ayo uri abi de fe akaka Kpokpo ogbo na jifegede akaka Kpokpo ogbo na jifegede okire muderite okali Kpokpo wara beso wara na divi o wara roma bale yami kemulode okira bodaro wega obolo koriyo ayo we greet Chief Rabbi Sinidiegbe JP, the official fair of URHOBO land along Basino Road, Warri, is a federal contractor. Chief Jakuke, the managing director, Quality Block Industry, BTI Junction, Afro. Chief Monoria Gbatutu. Bẹ́ẹ̀ ṣe fídíò àpèkì ìkòrópẹ̀ ìkólànà dípò àwọn iṣẹ́ ṣe sínú nẹ́wọ̀kì ọ̀fọ̀ọ̀fọ̀ kọ̀kẹ́kọ̀kẹ́. Àwọn ìkólànà ìfẹ̀nà wọ́n á rí èmùlò rọ ìwé kúkúrò rọ rẹ̀. Ọ̀wé gẹ̀rẹ́ wọn máa di àpọ̀kì lọ́mùdùgbẹ́nìọ̀. Ìyẹn náà rí ó máa gba ladies. Association Warri based in Warri. The Quality Ladies led by Mrs. Margaret Aroboye, Mrs. Henrietta Ayonigoraye Idogo, Eyomiko Wamejo. These are ladies living higher than ordinary level. Hey, Greg Edom, Managing Director Grego Engineering, Airport Road, Afro. Erika Faye took us there, Eyomiko. Ojugbo gurikire jobia na Israel to baro eda wọn bro ọ̀rọ̀ mi sún òwúrẹ́ fẹ́mìrì hàn ojú rẹ̀ kọ̀kẹ́rọ́ àdánà wọn ní sún wòjì wòdé lòrò wọ́n kẹ́gbà ìbíyọ́ yìí wòjì. Warders and prisoners live in the same premises, both on uniform, yet we know who is a criminal, who is on salary. I also greet the drivers. Oye ikwo egwu moto ejobi. Eni obo wekiri obaku. Olobi moto karigoro waka wore. Moto ruole joto. Erari jere wekiri obaku. E petroje kwa kana. Ongunyane kro wa majelo. Ikwo le moto weni driver karion. Asa amikwe ko ya de kara. Ari yiwe kara asalo. Osiro neja. Huevo libre que radio vera huevo libre que radio vera. Amigo
oyo na be uria bejaye ikore ramigo re na beniabe uria bejaye ikore na be wota obaru uria biaba uria bike mulode akera badara beka oboro koduyo ayo loyal orators. I greet them, Power Nojete, Eru, Eugene Adego, Idigure Tota, Efe Ahon, Alaya Zuru, Ogene, Dersho, Expensive Kpokpo, Ogene Dadome, Ewukidom, Slimi Dara, Okpako, Alaya Sokwiroro, Amayi Kirene, from Ungele Kingdom, Ijolo, Andrew, Jekbada, Jeremy. Hey! Oboyegwa kuelere. Wadi kenyumine akibwebu. Wede nyumi hospital rako. Oje. Miyere. Ikiri ejobia barista ogene jakpo wori barista obere murako the learned professionals Doris Ejiyere he took my chambers approve oyo mi ko ma mejobi ogene ruwe mujore ogene amoko wọ́n ké màdàdá ké yẹ wọ́n dùn mú yàwé ru ọ̀rẹ́ mi kúkú yẹ kẹ́ àwòrán ké rẹ́ta kúgbé ọ̀gẹ́nẹ́ kan mú kúndùn sábòrò kẹ́ ló pé òye orí dìde ó tọ́. Victor Igo ìlú oṣèkùn náà. Mafomu Obukoko Alliance Kpokpo Managing Director OCBC Obukoko Civil and Building Contractor Limited PTI Road Afro. A true man who really loves his neighbor much more than money. Let me introduce you to those who are yet to know you. I greet Professor Victor F. Beratumade, Director Institute of Education, Delta State University, Abraka. We welcome Governor Willie Akore of the renting musical instrument based at Teku. He is also a musician. Geblaro de Warara, Omasa Sabe, where I get work on the Quencho. Geblaro de Warara, Omasa Sabe, where I get work on the Quenchi. Imagolo Combero, he get a look of Berry. Querido Buco for the Beru, Querido Buco for the Beru, Shari, yes, yes, Executive Chairman, Ethiopia's local government in Shokolo, a unifying factor of Ethiopian people. Chief J. Okpe Urebu, Osibie Rabobo,
Chifojuko Nuaba Lion Peteke, your Nekiri God of Agbo, Chief and Mrs. Vincent Ubo, Lord of Agbaro, Chief Boloko, your Total of Agbo, ex-federal minister. Okore Motoke Fereke, Utaku Kujane, Resefe, Ekwe Munodan, Ekwa Broke Fere, Ajamubia Krodegere. Ọmọbẹ ogun lówó rúrọ. Jíní àrítúwé bíbí rírọ agbada. Jíní àrítúwé bíbí rírọ agbada. Ìkọ́bí ni rògbò gbogbo káyà dáná yé. Magolo kò tẹ̀lé wé. Ìgbébẹ̀ rògbò gbogbo kò tẹ̀lé ìgbélé. Bloko tu webio, bloko dajo bloko, bloko tu webio dara ya yo manene. Imagolo ko dero we, igenda lo bloko deri. Bloko kada be am bloko biaga pera. Bloko kada be am bloko biaga pera. Efelo bloko chele. Imagolo ko dero we, igenda lo bloko deri. Kaka waluri rogoyo robo me robo malonya Ofua kurero radio Subscribe to our YouTube channel for more old URHOBO songs updates. Thank you.